ó ga ọ ìyìn èèyàn aríre bá ní jẹ àgbọn ìsàlẹ̀ ọwọ́ epo lọmọ aráyé ń bá ní láwọn ń bá ní látẹ̀jẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ yín tó yẹ kẹ́ ẹ yíyàn lẹ́yìn ẹ̀gún ni gbogbo yín kó sọ́wọ́ èyí tó yẹ kó fẹ́yàn lójú nínú yín ata òun ló fi sẹ́nu ẹ̀yin mi alájẹbánu alájẹsẹ́ tó yẹ pé ẹyẹlé yín ẹyẹlé ọ̀pọ̀lọpọ̀ yín á máa bó nílé jẹ á máa bó nílé mu tó bá dọjọ́ kú onílé ayẹrí ẹ̀yin Yorùbá náà ni ẹ̀yin ò kọ̀ láti má bá nìkan jẹ láti má bẹni mu ṣùgbọ́n tó bá dìgbà ṣòro ẹ̀ kẹ́kẹ̀yìn sí ẹ̀yin alájẹsẹ́ alájẹbánu ẹ̀yin oníjẹkújẹ ẹ̀yin ajaṣọmóúnjẹ ẹ̀yin olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ ẹ̀yin aláṣẹ́wó ọmọ àtòbò jẹun ẹ pọ̀ ń bẹ̀ ẹ wá gbọ́ mo rí pé mo post picture Tinubu lánàá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti ṣépè fún mi tẹ́lẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún mi congratulations bàbá wèrè ṣe gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣépè yín lọ o torí mò ń dúró ni o ẹ má rò pé mi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ mò ń dúró kàn announce mi fẹ́ kọ́rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ Babangida àti Abiola ń gbà yẹn tó ní bàbá Abiola wọ aṣọ ẹlẹ́ṣin lọ síbi poll ó wà lára àwọn ẹ̀sùn tó fi kàn wọ́n mi fẹ́ kó rí bẹ́ẹ̀ mo fẹ́ kàn announce ẹ̀ as president kàn announce a winner kí n tó wá sọ má sọ játijàti ọ̀rọ̀ gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ bú mi gbogbo ẹ̀yin tẹ́ ṣépè fún mi tẹ́ tí wá lọ sọ congratulations gbogbo ẹ̀yin tí mo rí tẹ́ pé èpèlẹ́ ń gbé Tinubu ṣẹ́ èpèlẹ́ ń gbé mi ṣẹ́ tẹ́ tí wá lọ ń gbé bánà Tinubu sókè nísìn ẹ rò bí wèrè làwọn ará APC wèrè lẹ pè wọ́n àbí ẹ rò pé wọn ò mọ àwọn tó ṣe máa sọ játijàti ọ̀rọ̀ gbogbo ẹ̀yin alábòsí tẹ́ Tinubu tẹ́ ti ṣe oríṣiríṣi tẹ́ ti ṣe oríṣiríṣi tí mi ti gbé mi ṣépè tẹ́ ti wá sínú inbox mi tẹ́ gbé mi ṣépè tọmọtọmọ tẹ́ wá lọ wá ń celebrate Tinubu tẹ́ ń gbé bánà síta tẹ́ ń ṣe kinní sí máa sọ játijàti ọ̀rọ̀ mo ń dúró mo fẹ́ kọ́ announce ẹ̀ náà àti gbogbo ẹ̀yin tẹ́ wá sórí page mi ó máa yà mí lẹ́nu kẹ̀ mo láti pé àwọn kan lánàá pé mo post picture Tinubu ààrẹ èèyàn kan tó bú mi ò rí èèyàn kan báyìí tó bú mi tó ṣépè fún mi gbogbo yín sọ congratulations baba for president mo lẹ́yìn yẹn wà nígbà tí mò ń ṣe tẹ́ ń gbé mi ṣépè gbogbo ẹ̀yin tẹ́ ṣe sọ congratulations yẹn èyí tó bá ti gbé mi ṣépè nínú yín kò ní jèrè tó ti gbé mi ṣépè nínú yín tẹ wá padà ṣe congratulations lánàá lórí page mi ní jèrè ọbọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ yìí tó bá ti gbé mi ṣépè nínú yín tẹ́lẹ̀ ní jèrè mi àsìkò tí tó mo fẹ́ kọ́ announce máa sọ játijàti ọ̀rọ̀ èmi ò ní nífẹ̀ẹ́ wo mi ní kẹ́nu kò sọ̀rọ̀ ẹ bá fẹ́ lù mí ẹ bá fẹ́ bú mi kẹ́ bú mi ẹ lè ṣe fún mi jọ̀rọ̀ orí 3 sọ̀mù lọ àwọn tó ṣe ṣó fún mi nígbà 3 sọ̀mù wọ́n lé 100 mọ̀ pé diad ni mi gbogbo àwọn nǹkan báyìí ò move èmi tí mo ní tí ski gbogbo àwọn nǹkan báyìí ò move mi ẹ̀rí mi tí mo sọ ẹ̀rí mi tí mo change ìgbà yẹn lọ́rọ̀ okó àtòbò mi ló tún wá lékè nkà gbogbo nǹkan báyìí ò move mi so máa sọ játijàti ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá sórí platform náà ṣe congratulations ọba Tinubu jagaba wẹ́rẹ́ ní gbogbo yín níbi olè wà ebi gbogbo yín lẹ̀ ń bú mi nígbà tí mò ń gbé picture ẹ̀ síta ẹ ti ń ṣe èrè alẹ́ fẹ́ ṣàbòsí pẹ̀lú èmi lẹ fẹ́ ṣàbòsí pẹ̀lú ẹ rò bẹ́ẹ̀ àríyàn kan tó bú mi lánàá so a máa jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe congrats yẹn lẹ̀ ti bú mi rí èyí tó bá ti bú mi nínú yín kò ní jèrè tó wá padà wá ṣe congratulations lánàá pẹ̀lú picture Tinubu tí mo fi síta ètò ti bú mi inú yín ò ní jèrè gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe yẹyẹyẹ níbo lẹ wà nígbà tí bàbá yìí ìgbà téèyàn bá níṣòro ẹ̀yin èèyàn ẹ̀ ń dúró tì nígbà tí bàbá yìí tí gbogbo yín tẹ́ ń fast track ẹ̀mí ẹ̀ tẹ́ ń fast forward ẹ̀mí ẹ̀ ẹ̀rọ Tinubu níbo alẹ́ ẹ̀rọ bóyá ẹ̀rọ pé àwọn tó ń tẹ̀lé Tinubu gidi ẹ̀rọ pé wọ́n ríran àmọ́ yín ẹ̀yin aríre bá ní jẹ́ àgbọn ìsàlẹ̀ àmọ́ gbogbo yín ẹ jẹ́ kí bàbá Tinubu wọlé náà ẹjọ́ wọlé náà gbogbo èyí tẹ́ bú mi tẹ́ ṣépè fún mi 1,200 people tó congratulate ká má rẹ̀ yàn kan tó máa bú mi nínú àwọn 1,200 people tó comment sí picture bàbá Tinubu a máa ṣe pé gbogbo yín ni ẹ nínú kan àti mọ̀ yín ẹ pé yẹn ní kẹ́ máa ṣe o ètò ti ṣépè nù yín tí ò bá ṣépè lọ́lọ́run máa ba yí ayé ẹ̀ jẹ́ ni
gbogbo ẹ̀yin tẹ́ ti ṣépè fún mi ní tẹ́lẹ̀ tọmọtọmọ tẹ́ wá padà lọ sọ congratulation bàbá Tinubu lórí page mi ní ṣoríire kẹ́ yá padà lọ ẹ jẹ́ kó declare winner náà kẹ́ tó gbọ́ winiwini lẹ́nu mi.